ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. Àṣẹ kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. Àṣẹ kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. Àṣẹ kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. Àṣẹ kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. Gbogbo kọ́tà ìsọ yóò ní ṣe. Kí ló ṣe? Kíngò ni. Kíngò ló ṣe mí. Ìwọ olórí burúkú olóṣì èèyàn yìí. So ìgbà tó ní kí n wá síbí, ó ní plan ẹ fún mi àbí? Ó ní plan ẹ fún mi. Mọ́mí, kò sí kankan tó ń ṣe mí. Bẹ́ẹ̀ ṣé mi gbogbo nǹkan ló tún ṣe mí. Ọmọ yìí ti bà tèmi jẹ́. Ìgbà tó ní kí n wá síbí, ó ní tèmi máa dá ni. Mi mọ̀ pé ṣe lè má bà tèèyàn jẹ́. You are not a bastard. Wọ́n ló bá dùn ìjà. Màá jẹ́ kó yé wọn láti Libya. Máa lọ sí Canada. Máa lọ sí Dubai. Máa lọ sí Europe. Máa lọ sí anywhere ni màá gbórí wọ̀. Ayé mi tèmi bá mi. High level mo fẹ́ 2022 tá a wà yìí. Serious. Àwa ti wá o. Kogi làwa ti wá. Jésù. Wọ́n jọ mọ̀lẹ́ gbàgbé bí ṣe lọ. Ilé ọtí bókàdì kàràtìrà. Àgbọ̀nsì àwọn báyẹ̀ yìí. Àwọn akókó máa lọ nípa rẹ̀ àbẹ́ mọ̀. Gbàgbé bí ṣe lọ. Hello. Hello. Sasin. Ẹkúté mẹ́ta. Ó pọ̀ Kí ló ṣẹlẹ̀? Kí ni? Kí lẹ sọ? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Nígbà wo? Yé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló Ayé mi. ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ayé mi. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti bọ́ káàdì. Ọlọ́ ti fọ́ kí lọ́yọ́ ti fọ́ ọyàn. Yé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti fọ́ ọyàn àpàtì lọ. Jésù. Ayé mi. Ayé mi o. Wọ́n fọ́ ọyàn ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Èmi ò bó káàdì mọ́. Wà á bọ́ káàdì. Èmi ò bó káàdì mọ́. Wà á bọ́ káàdì. Mo ní mi ìbó káàdì mọ́. Mi ìbó káàdì mọ́. Wà á bọ́ káàdì. Mo ní mi ìbó mọ́. Mo ní mi ìbó mọ́. Pèmí lọ. Wà á bó káàdì lọ tẹ̀. Mi ìbó káàdì mọ́. Wà á bọ́ káàdì. Àní mi ìbó káàdì mọ́. Wà á bọ́ Mo lọ káàdì. nìyẹn. Wà á bọ́ káàdì. Mi ìbó káàdì mọ́. Wà á bọ́ káàdì. Mi ìbó káàdì mọ́.